أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 على آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. Sidadani kò sí dáadáa ní àní tá a lè fún ọ̀rọ̀ Ọlọ́run ká ṣépè fún ọ̀rọ̀ Ọlọ́run bá a bá ṣe lè dúpẹ́ kò sí nǹkan kan tá a sọ fọ́lọ́run tí ò ní gbà nígbà dúpẹ́ ní lórí lénìí. Oni jẹ́ mùsùlùmí bàbá wa tí wọ́n bọ́ sáré kíyámà. Alhamdulillah rabbil alamin. Bàbá wa Tawhid. Idris Olúwakẹ́mi. Kò sí nǹkan tá a lè ṣe lórí ẹ̀. Ṣùgbọ́n èyí tó ṣe yìí náà, a mọ̀ pé ìṣe rẹ̀ ni. Mo ti jẹ́ ṣe rẹ̀ kí la fẹ́ ṣe sí. Gbogbo wa la fẹ́ kí bàbá ọ lọ ṣùgbọ́n Ọlọ́run fúnra rẹ̀ àwọn kiri yóò wá ní Ọlọ́run fẹ́ gbà wá lọ ìrọ̀ o sáwà yòókù yìí kò fẹ́ wa ni wa náà lọ fẹ́ ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jù ń bẹ oni ká gbà fọlọ́. Alimautu babun. Alimautu babun fẹ́tẹ̀. Alimautu babun wa kullu nasi dakhilun. Babun. Alimautu babun. Masha Allah. Wa kullu nasi dakhilun. بعد الباب ما داروا يا ليت شعري بعد الباب ما داروا. Bàbá wo tó ṣẹlẹ̀ yìí ẹ jọ̀ọ́ mo kọ́kọ́ bẹ̀ wá ná torí bẹ́ẹ̀ ti ṣe ilé Ìjẹ̀bú ọ̀tọ̀. Wọ́n yé sòkú bí ẹni ṣe ìyàwó. Ẹ jẹ́ ká dákẹ́ ariwo. Àkọ́kọ́ náà ká mọ̀ pé bàbá wa tó lọ wọn ò fẹ́ lọ. Ibi téèyàn wá lọ tí ò fẹ́ lọ. Ṣé ẹ̀rín rẹ̀ ká máa rí lẹ́yìn rẹ̀? Alimautu babun. Allah. Wa kullu nasi dakhiluhu. Dá wá fún lèmi ni pé a wá sì bẹ bàbá níwájú Ọlọ́run. Bàbá wa kẹ́mi. Muhammad Idris. Bàbá wa Tawhid Idris. Jífì náà. Wọ́n kí bàbá rẹ̀ mọ́. Bàbá Imam náà kí bàbá. Bàbá wa fẹ́nifẹ́ri àwọn ni wọ́n wọlé yẹn. Allahu Akbar. Al-mautu babun. Al-mautu babun wa kullu nasi
داخله ikú tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. الموت باب a gbọ́dọ̀ má bẹ̀rù ẹ̀. kó o tiẹ̀ bẹ̀rù ọlọ́run tó dá ọ ọ yẹ kó o bẹ̀rù ikú. òní ọ̀sọ̀ ní ìrẹ̀ dahoro. gbogbo létí ń bẹ nílùú ọ̀sọ̀ sàyí pátá ní ọ̀padà dahoro. mọ́sálásí nìkan ní òkú táwọn èèyàn máa kírun ń bẹ̀. àwọn èèyàn tí bá ń kọjá lọ tí ń kọjá bọ̀. ṣùgbọ́n gbogbo ilé rẹ̀ tó sọ di ilé ńlá lọ́dọ̀ ara rẹ̀. nígbà tó ń bẹ làwọn èèyàn wá ọ wá. bọ́ọ̀ bá ti sí ń bẹ̀ mọ́ wọn ò wá ọ wá mà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون ثم إلى ربكم ترجعون قل يتوفاكم ملك الموت الذي وكل بكم قل يتوفاكم ملك الموت الذي وكل بكم يتوفاكم قل يتوفاكم ملك الموت الذي وكل بكم قل يتوفاكم ملك الموت الذي وكل بكم síwájú ọ̀rọ̀ ẹ̀jẹ̀ àkọ́kọ́ dìde ń bá a bá wá náà nìyẹn ẹ̀jẹ̀ nàró. gbogbo wa pátá a ṣe iná anzalnahu kan ẹyọ kan qul huwa Allahu mẹ́ta mẹ́ta attahiyatu lillah a fi gbẹ̀yìn ẹ̀. bàbá wa tv máa mú wa Tawhid Idris Olúwakẹ́mi ìwọ lọ́dún ṣẹ̀dá wọn ó lè ti mú ọ kúrò bí wọ́n wà yìí ibi ọ̀padà mú wọn lọ àwọn ọmọ wọn. bí a bá bá ìyọ́nú rẹ pàdé ọlọ́run dákunjọ́ máa lọ bẹ́ẹ̀. àmín. báwọn kankan bá ń bẹ tí ọba ń tún bí wọ́n léèrè tí wọn ò tí ì rí ánsà fún abẹ̀wò ọlọ́mọṣà yọ́nú sí wọn. àmín. ọlá títóbi Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ẹrú èyí máa ṣe lọ́dọ̀ olówó ẹ̀ abẹ̀wọ́ ọ̀rọ̀ gbọ́dá kún ṣùgbọ́jọ́ gbogbo àyè tí bàbá wa Idris Saheed tí wọ́n máa wà léde torí òní níjọ́ kẹjọ àbí ọjọ́ wo lẹ́ ń sè. bẹ́ẹ̀ni. abẹ Ọlọ́run fi wọ́n sínú ọ̀kẹ́. àmín. fi wọ́n sínú ọ̀gẹ̀. àmín. yọ́nú sí wọn. àmín. má tọpinpin wọn. àmín. lọ́rẹ́ ni ọba tọpinpin òyìyà ní ọ̀jẹ̀. dákun má tọpinpin wọn. àmín. iná anzalnahu kan. ẹyọ kan. qul huwa Allahu mẹ́ta. mẹ́ta. attahiyatu lillah ní ọgbẹ̀yìn ẹ̀. gbogbo wọ́tọ̀ ọba máa ké máa bá wa sàmí. wọ́tọ̀ ọba máa ké ọba ké ti bàbá wa. ọ̀rọ̀ Tawhid Idris. ibi lẹ́nìí lérò bá pọ̀ jù báyìí lọ́jọ́ tó ọba kú ẹnìkan kò ní ké kankan. kàmá tadinu tudanu wa kàmá ta'malu tujza wa kàmá tasra'u tahsu. tó ọba gbìn lọ́ọ́ kà ó. بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة
القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد التحيات لله الزاكيات لله الطيبات صلاة لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين آمين. jẹ́ kí àwọn náà láti àwọníjà kún kọ̀ọ̀kan fúnra wa. Ànábì wa Muhammad oníbẹ̀yìn bá ń kíra kàríjà kún lójoojúmọ́ onítọ̀hún ò ní tètè kú. Ṣùgbọ́n ìjọ tí ọba kú kò ní rántí kú. Ẹ̀jẹ̀ arántí ké tòní kí assurance pààní kú lónìí. Ó wà fún wa. Ọ̀la Ọlọ́run ó di arántí. Kí ogún ọdún yóò di arántí. Àádọ́ta ọdún yóò di arántí. Ọgọ́rùn-ún ọdún kan sí yóò di arántí. Bismillahirrahmanirrahim. Laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim. وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ما شاء الله ثم إلى ترجعون ثم إلى ربكم ترجعون. Síwájú ọ̀rọ̀ mo kí kábíyèsí wa ọba Dr. Abdulmajid Tóyè Alátìsí dọ́kítọ̀ ọ̀gbọ́n gbé kàndé ìlú ọ̀sọ̀ọ̀sà adé ọ̀pẹ lórí ọ̀tọ̀ ọ̀pẹ lẹ́sẹ̀ àti ọ̀pẹ lẹ́nu ìrùkẹ̀rẹ̀ ọ̀dà bẹ́rẹ́ àríbi àti ìlú náà kọ́ ọlọ́mọ bá sànú yìí ọlọ́mọdé wa Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n kí bàbá kábíyèsí. Kábíyèsí ti nàkẹrẹ sí Abíọ́lọ́hun abọ̀kanso rẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn tá a ṣàdúrà fún kábíyèsí torí àwọn lọ́lọ́run gbèlú lé lọ́wọ́ ìgbà wọn ṣàṣejù ní àwọn ọmọ kéékèèké tí aláwọn jẹ́jọba wọ́n fi wá ń pàṣẹ fún wọn àwọn ṣàṣejù ní
bí wọn ò bá rí sọ̀rọ̀ olóṣèlú àṣẹ tí wọn bá pa kódà bẹ́ẹ̀ni kan bá gbé campaign lẹ́nu ọ̀nà ọ̀sọ̀ọ̀sà ń bí tọ́ba pé kọ́ padà lẹ́sẹ̀kẹsẹ̀ ó gbọ́dọ̀ padà ṣùgbọ́n àwọn ọba náà ṣàṣejù àwa fún yẹn lémi ọba ìjọba bá wà wọ́n máa sọ fún yín. kó ìyàtọ̀ fáko malakul mauti alladhi wukila bikum. mo wá kí gbogbo àwọn àlùfáà wa tí wọ́n di ìlú Ọ̀ṣọ̀ṣà mú tí ó fi jẹ́ pé bí nǹkan bá ń fẹ́ ṣẹlẹ̀ tí ò ní fẹ́ bójú mu àwọn ẹni kábíyèsí ó pè pé ń bolẹ̀ wà ìlú ò gbọ́dọ̀ dàrú o àwọn àfáà yẹn ni wọ́n ń táyé ṣe àwọn ni wọ́n ń bá wa ka kankan nínú Al-Qur'an tí ìlú fi ń dá a báyìí ọlọ́run ní dàlú ìlú láíláí. àmín. mi ò mọ̀ pé kú bàbá wa Imam Tawhid ni mo fi délẹ̀ yìí ni kábíyèsí ti ń fà mí ti pẹ́ wàláyé kábíyèsí kódà ìmílẹ̀ tí wọ́n ti jọba tán ni wọ́n ti bẹ̀rẹ̀ sí pè mí so a sì ń pàdé ara wọn ṣùgbọ́n mo ti rọ́nà láti débi ṣùgbọ́n gba wa sọ pé bàbá ìmáàmù bọ́sálì kìámà wọ́n sì lémi làwọn ń fẹ́ morúkòkò pẹ̀lú ògo ọlọ́run ibi ládá lélẹ́yìí ibi èèyàn gbé gba ládá nìyí torí bí wọn bọ́ ọba bí bọ́ ọba lè ṣe irú eléyìí wọn ó ṣe bẹ́ẹ̀ fún wọn náà ẹ̀sán tó bí wọn náà ọba gbà jọ ọba kú ọ̀rẹ́ àwọn èèyàn pé jọ wọn ó ti kú léwu aláwọ̀ léwu aláwọ̀ ẹ̀yọ kan ti tó fòkù kò lè jẹ́ tán tó bẹ̀rẹ̀ tó àríkìyàmà abẹ́ ọlọ́run àwọn afáwa náà lọ́ba wa sí dáadáa fún wọn ọlọ́run bá wa dúró tì wọ́n ọlọ́dún wa Muhammad ìlú Ọ̀ṣọ̀ṣà ọlọ́dún ọkùnrin jẹ́ ọba jẹ́ láyé ọlọ́dún wa Muhammad lẹ́yìn náà mo kí gbogbo ẹ̀yin ọmọ lóògùn mo kí yín o ẹ̀kú ara fara kú o ẹ̀kú ara fara kú o ẹ ti ṣètò fún ọjọ́ òní bẹ́ẹ̀ bá ti ṣètò fọ́jọ́ òní ọ̀tọ̀ ni tí wọ́n sọ fún yín bẹ́ẹ̀ ti parí ètò lẹ́yìn náà lẹ múra gẹ́gẹ́ yìí. bàbá wọn dúpẹ́. àbí èmi ò sì rò pé ẹ múra gẹ́gẹ́ wá síwájú bàbá kó tó kú báyìí ẹ wọlú ẹ̀wì wá síwájú bàbá nígbà bọ́ ọmọ wa sọ pé ẹ rà dúró oore tọ́lọ̀ ń ṣe fún mi àbí àwa jàmáàtà wa kù láyé rẹ wá ń fi hàn ní ìsìn pé ọlọ́run ṣoore fún ìmáàmù. bàbá wọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run ó ṣàtúnṣe wa. ẹ sí àmín. Masha Allah. Qul yatawaffakum malakul mauti alladhi wukila bikum. ẹ̀tọ́ wa náà tó yẹ ká ṣe òun náà la wà ń bẹ̀ yìí nta gbọ́dọ̀ ṣe fókù nìyí nta gbọ́dọ̀ ṣe fókù nìyí. àfọ oníyàwó méjì àfi. ìyàwó rẹ̀ ní pé mẹ́rin àti. ẹyọ kan ní sàwọn ti fi ṣe máa lọ mọ. ọlọ́mọ wọlé ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ẹ rí nǹkan tá à ń pè ní kú. ó ti yé wa pé bàbá ò sí láyé mọ́ ọkàn bàbá nìyẹn yóò kàn wọ́n náà yóò kàn èmi náà Al-Qur'ani sọ fún ànábì wa Muhammad pé ìwà ànábì. Qul yatawaffakum malakul mauti alladhi wukila bikum. Qul yatawaffakum malakul mauti alladhi wukila bikum. ọlọ́ni wa ṣáájú ẹ̀dá Muhammad jẹ́ kó yí àwọn àlèhùnmá rẹ̀. Yatawaffakum malakul mauti alladhi wukila bikum. àṣàrẹ́ ìlú tí ó pa gbogbo wa kò fi wálẹ̀ nígbà kankan. Yatawaffakum malakul mauti alladhi wukila bikum. àṣàrẹ́ ọlọ́ni tí ó pa yín bẹ lára yín tí ó pa yín ó ń bẹ lára yín ẹ má wulẹ̀ wá káàkiri
wọ́n lásàrẹ́ ìlú òníra bá ọba lo oògùn kan báyìí ó lè jẹ́ mìíràn oògùn bá ọba lo eléyìí ó lè jẹ́ mìíràn oògùn ọ̀fẹ́ lọ London ọ̀fẹ́ lọ Amẹ́ríkà ó lọ rè tún ara rẹ̀ tó máa tún ṣe. kó yatawaffakum malakul mawti alladhi wukila bikum. ọlọ́ni tí ó pa yín mo ti fi sí yín lára. yatawaffakum malakul mawti alladhi wukila bikum. ó yẹ kí oníkálukú wa ká dá yẹn mà ntí ó pa kálukú wà lára rẹ̀. wo bó ṣe ń sùn lálẹ́ wo tó ń jẹ wo tó ń mu òrìṣì rẹ ìwọ náà máa dá a mọ̀ pé ǹjẹ́ kíní kan wà lára rẹ tí ó máa tó máa sọ ọ́nú ẹ̀mí rẹ ǹjẹ́ kíní ò ní pa àyàn báyìí. yatawaffakum malakul mawti alladhi wukila bikum. ọlọ́ni kú tí ó pa yín lára yín náà ló wà. thumma ila rabbikum turja'una. thumma ila rabbikum turja'un. ẹ padà lórí ẹ jábọ̀ ẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà. bí ọwọ́ rẹ méjèèjì ó kí òkè pariwo ọlọ́run. ẹ tó pariwo ẹ lẹ́ẹ̀kan sí i. Thumma ila rabbikum turja'un. òun náà ni ọlọ́run ló tó bẹ́ẹ̀. Thumma ila rabbikum turja'un. ọba ẹnìkan ló wa ó sì kó gbogbo àjọ torí ẹ̀. Thumma ila rabbikum turja'un. tó fi jẹ́ ọ̀ranyàn fún wa láti máa ṣe fìdáhùn fókù kò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. ẹ̀yin bẹ́ẹ̀ tó wá jẹ́jẹ̀ bu ẹ tún pé tí ń gbọ̀nà àbòmí ẹ wá ń sòkú bí ẹni ṣèyàwó kò rí bẹ́ẹ̀. ẹ mọ wàhálà tí ń bẹ pẹ̀lú gúni. ké àyà ibi olókùn èsè bí a ti máa ṣàròyé àbí ká máa ṣàwàdà àbí ká máa wá retí bẹ́ẹ̀ àyà ìlágbájá ẹ̀ tí ìgbóúnjẹ fún mi oúnjẹ òsínwó lẹ́ ń jẹ. Inna sa'ata atiyatun akadu ukhfiha ìtújìṣẹ́ litujza kullu nafsin bima tas'a jẹ́lẹ̀ mẹ́rẹ̀ ẹ̀wọ̀n. litujza kullu nafsin bima tas'a. gbogbo àtàwọn àbí náà ẹ̀jẹ̀ máa retí tiwa. Inna sa'ata atiyatun ọlọ́run lọ́jọ́ ń bọ̀ ọjọ́ ń bọ̀. atiyatun. sọ rẹ́yìn tí ìmáàmù tàwọn ìdààmú òrì o ti rẹ́yìn ẹ̀ wọ́n rẹ́yìn wọ̀ náà. Atiyatun. ilé ìlú ọ̀dà horo. Atiyatun. ọlọ́run méjèlé ọ̀dà horo àdúrà àti ẹlòmíà ní ìpè mọ́nú yóò dà horo. Inna sa'ata wá mi wá mà. atiyatun. ọjọ́ ń bọ̀ tí wọ́n di ọ̀kalẹ̀ wọ́n di ọ̀kalẹ̀ ìyàwó rẹ̀ my darling my sweetheart my love ní a bá wá túbọ̀ rẹ̀ lé tán ìyàwó rẹ̀ yóò wá sunkún àwọn èèyàn máa wá bẹ̀bẹ̀ àbẹ̀dẹ̀ alájẹ ẹ má sunkún ọ̀rẹ́ àsìkò tó lọ ní alájẹ olóláyé náà ní ẹ má sunkún yóò wá dákẹ́ díẹ̀ yóò wá sọ̀rọ̀ àti ẹ̀ ń sunkún yìí òkúlò náà tẹ́lẹ̀ àmọ́ bí ó kówó sí i. ما شاء الله لتجزى كل نفس بما تسعى
èèyàn la bẹ́ẹ̀ni. ó ṣe wá dé tí wọ́n ń kírun sí la ìyẹn wọ́n lè kírun sóhun lára. Inna sa'ata atiyatun. lọ́jọ́ ń bọ̀ Atiyatun. níjọ́ tó gbajúdé tó o bá ti gbajúdé báyìí gbogbo ọ̀rọ̀ rẹ àṣírí yóò wá tú Allah. gbogbo tó dínú lé pátá ni wọ́n mọ̀. Allah. ọmọ obìnrin bá ti dé òkú rẹ̀ lẹ̀ tí gbogbo ọlọ́run ó sì rán màláyíkà pé ìkò burú kó má pọ̀ wọn mọ àwọn tó kírun sí òun la ẹ lọ́ọ́ fi ẹ̀mí ẹ̀ sínú agbárí ẹ̀ kó yajú lẹ̀ kó máa wo gbogbo ẹni ó kírun sí la. Allah. Inna sa'ata Inna sa'ata atiyatun. akadu Akadu ukhfiha. tujza Litujza kullu nafsin bima tas'a. lọ jábọ̀ àbọ̀ wo ló fẹ́ mú lọ àbọ̀ wo ló fẹ́ mú dọ́dọ̀ ọlọ́run kí ló ṣe kí inú àwẹ̀ lágbà lọ́yìn ó dún ẹ̀dá ọlọ́run kan nú ẹnìkan ò rí ọ kókóró ẹnìkan kó o ṣe láǹfààní kó tiẹ̀ lè sọ pé aláàjì ẹsẹ̀ mi ò ní gbẹ̀yìn náà ọ̀dà gbogbo ẹ̀jẹ̀ nulẹ̀ ó mu bọ́fìtà ó mu mílò ó mu gbogbo ẹ̀ náà rẹ̀ ó mu mílíìkì àgbolo mílíìkì rẹ̀ ọwá ni wọ́n kó fara lẹ́kẹ̀jì kí lọ fẹ́ wọn ó fi ṣe àwọn tó ń béèrè wọn ni kí lọ ẹ dákun alájà kí lọ àgbàgbolo tí wọn ni kí ẹ máa fi ṣe máìmáì ni. Inna sa'ata atiyatun akadu ukhfiha. wọ́n gbé ọ jáde ńjọ́ kan ọ̀ràn yẹn nìyẹn wọ́n gbọ́dọ̀ gbé ọ jáde ńjọ́ kan wọ́n gbé ọ jáde tí wọ́n gbé ọ lókùú àwọn ọ̀rẹ́ rẹ tímátímá tẹ́jọ́ tí wọ́n fún ìyọ́ báyìí ni àwọn ọmọ ọ̀rá ìsàtí wọn máa wá sọ pé bàbá kẹ̀ kéde gángan àwọn ni wọ́n padà gbé ọ àwọn ọ̀rẹ́ rẹ ò ní fọ́ ọkàn ọkàn gbogbo àdáwò tó kọ́kọ́ ń bẹ lẹ́yìn òkú mọ̀ wọ́n jẹ́ kí gbogbo inú ilé rẹ wò nígbà wọn bá fẹ́ gbé ọ jáde yàrá wọn ó rí aláàjì náà ló so gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀lẹ́ ṣé torí ikú náà ni ẹ fi so àṣírí ó tú iná sáà. Inna sa'ata atiyatun akadu ukhfiha. Litujza kullu nafsin bima tas'a. ọlọ́ni kò sí tó ní ìpa yín mo fẹ́ kẹ́ ẹ wá jábọ̀ bí ẹ. Litujza kullu nafsin bima tas'a. ẹ jẹ́ kí gbogbo akámà báwa náà lọ jábọ̀. ọbẹ̀ bẹ́ẹ̀ bá ń ṣe jàmílì òdò lónìí bí aláàjì tàwé di ti wá kì í àmà wọ́n ṣe jàmílì òdò lẹ́yìn. وقال رسول الله صلى الله عليه وسلم Masha Allah. لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن أربع. àwọn nǹkan mẹ́rin ká tó lè wọlé tó wọlé tó àti àmà nǹkan mẹ́rin ń bẹ tí wọ́n béèrè lọ́wọ́ wa. kí ni nǹkan mẹ́rin náà. عن عمره فيما أفناه. ẹ̀mí rẹ̀ tó ní níbo ló lọ sí o. gbogbo bá a ṣe fún ọ lálàáfíà tó ń lọ tó ń bọ̀ níbo ló lọ sí ọ̀ọ́ta káǹtì yẹn. alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì. وعن جسمه فيما أبلاه. ara rẹ̀ tó yá dáadáa eegun rẹ̀ tó le. ìjọ rántí lẹ́yìn tó kí wákàtí márùn-ún tán kó tún máa ṣe náfìlà lẹ́yìn ẹ̀. gbogbo àlàáfíà tó ní dákun mo lò lò sí. وعن علمه ما عمل به. iṣẹ́ tó ọmọ tó ṣàǹfààní fún ọ tó lè rówó mẹ́ ọjà àfáà ni ọjà kọ̀wé ni ọjà bíríkìlì ẹni gbogbo iṣẹ́ tó ń ṣe tó lówó mẹ́ àǹfààní wo ló fi ṣe àwọn wo lọ kọ́ ń ṣe àwọn wo lọ kọ́ ní kéwù. وعن ماله من أين اكتسبه وفيما أنفقه. owó tó wá ní lọ́wọ́ bolo ti rí o wọ́n wá rówó náà tán níbo lọ wá
àásàkáǹtì ẹ̀. Allah. bá a bá sì wo àdánwò tó ń bẹ níbi ikú Masha Allah. Inna sa'ata atiyatun akadu ukhfiha. Bókú bá kú kí ni rísìn tá a fi ṣe ìdánwò ó yẹ ká dà mọ́ ká lè káàánú àláàánú àbí àánú wo là ń ṣe ní ìsìn. Adébíbà yìí à ń ṣàròyé Adébíbà yìí à ń retí tá a fẹ́ jẹ sáà jẹun lánàá ni sáà jẹun jẹta ni ẹni tí ọba sòkú bàbá rẹ̀ bẹ́ẹ̀ tí ń ṣe ti aláàjì yìí wọ́n lè pé ọmọ burúkú ni o kò sì sínú àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ bá sòkú yìí wàláhì lọ́nà tí ọ̀dà wàláhì ẹ̀ jí ìwájú ọlọ́ sọrí bàbá ọ̀ràn yín ní gangan ọ̀ràn yín ní màálù pa bàbá ò lè dá odidi ẹran kan jẹ tán nígbà tí ń bẹ láyé bí ẹ bá ń gbó odidi ẹran yìí kalẹ̀ mí nìkan mo fẹ́ jẹ àyà tí ò ní mú ìjìyà wájú ọlọ́run àyàfi bí ẹ bá lè ṣe ọbẹ̀ ń bí lónìí tẹ́ ẹ wá gbé lọ bí sàárè bàbá tẹ́ ẹ wá jí pé ẹ̀yin náà ẹ tó wò bí kìíní yìí. Inna sa'ata atiyatun akadu ukhfiha. Ṣẹ̀ríà Islam tó ní ká máa ṣe àdúrà fókù ntí ń jẹ́ fìdá wà má ó lè yẹ ká má kí ni reason tó kú láti kú àbágbé inú sàárè oníjọ́ kẹta kó tó dára rẹ̀ mà kó wù sí láàrin àwọn èèyàn wọn mọ́. ọjọ́ kẹta ni wọ́n ṣe wá sábẹ́ ayé ní ọmọ náà lágbẹ́jáda tọ̀ ìyàwó mi kọ́ ọmọ pé kú tí a ń wí ó ti dénú ọba pàdúdé mbẹ ara ó yàtọ̀ ara ó bẹ̀rẹ̀ sí máa yàtọ̀ yóò máa wá wú bọ́ba níjọ́ kẹjọ òkú òògùn kan òkè sàárè yóò sì bẹ́ níjọ́ kẹjọ náà bọ́ba bẹ́ gbogbo omi ó máa sàn dànù omi ó kúnnú sàárè omi ilẹ̀ ó máa wá famu díẹ̀díẹ̀ yóò máa famu díẹ̀díẹ̀ ilẹ̀ ó mu omi yìí torí pé kò yí ọ inna sa'ata atiya. Inna sa'ata atiyatun akadu ukhfiha. Litujza kullu nafsin. Allahu akbar. Allahu akbar. Ẹ pariwo Ọlọ́run ẹ pariwo Ọlọ́run. Allahu akbar. Litujza kullu nafsin bima tas'a. Ẹ jẹ́ ayé tara wa jẹ. Litujza kullu nafsin bima tas'a. Litujza kullu nafsin bima tas'a. Turabun min turabi. تراب من تراب إلى تراب وما فخر تراب على تراب وما فخر تراب على تراب Turabun min turabi. Ìpè lásán ni ọ. O sì ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹnìkan tó ń sọ̀rọ̀ ní ẹgbẹ́ pẹ́kọ́ bẹ́ẹ̀ náà sọ nǹkan ọmọ pọ̀pọ̀ mọ́ àwọn èèyàn tí ń sọ̀rọ̀ ta ni ọ. Ila turabi. Gbogbo wa dá karuru Turabun. ní òkú bàbá wa tàwọn yìí. Turabun. Ẹ̀rí bá dé karuru. Turabun. Ìpè lásán. Turabun. Turabun min turabi. Turabun min turabi. Yóò yẹ ẹ̀pẹ̀ láti wá Ila turabi. Bọ́ọ̀ bá fẹ́ mọ̀ pé yẹ̀pẹ̀ ni ọ́ bílẹ̀ bá sún lálẹ́ yìí lọ́rẹ̀ tẹ́ orí bẹ́ẹ̀dì rẹ pẹ̀lú aṣọ funfun. Ọ̀tẹ̀ dáadáa, ọ̀wẹ̀ dáadáa kọ́ fún ẹsẹ̀ rẹ fún gbogbo ara rẹ lọ́rẹ̀ sùn. Bọ́ bá dà sùn bá àti wọ́n bá pa sùn bá
ọwá dìde kọ́ ọwá fọwọ́ gbá orí bẹ́ẹ̀dì náà jọ ọ̀bẹ pẹ̀lẹ́. turabun min turabin. torí pẹ̀lẹ́ ọ èyí tí yìnrìn dànù díẹ̀díẹ̀ nù. turabun min turabin ila turabin. ara rẹ̀ ọ̀yá wọn fún ọ ní injection tán ọwá jẹun yóò tán. ọjà màlàbọ̀ ọjẹ̀bà ọwọ́ àdínlá agbóyún ọ̀bọ̀ tagbárí máa ní alájẹ àlàáfíà ti dé wà láyà àlàáfíà òde. turabun min turabin ila turabin. àlàáfíà òde ẹran ara rẹ ló ń sun kó fẹ́ tọmọ ìyá àwọn lọ ta ló mọ ìyá rẹ yẹpẹ ní. turabun. wọn náà máa rárá ẹ̀ bá àlàáfíà yẹn ti padà. turabun. kó ló padà sí. turabun min turabin ila turabin. inú yẹ̀pẹ̀ la padà lọ wo fáàrí wa ẹni bá ti kàn dúdú inú yẹ̀pẹ̀ la jọ lọ. wa ma fakharu turabin. èyí tó dànù aṣọ rẹ wo ní jí ọgbà jẹ kó tó lọ. bọ́ọ̀ bá ti ń jatọ́ tó ń bí wọn bẹ bẹ wù lọ́rùn. yóò bẹ sọjọ́ o. wọn bẹ wù jẹ. turabun min turabin. turabun min turabin. وما فخروا akékeré ẹ̀dákun kí ló gé rẹ. وما فخروا mo fẹ́ ma kí ló gé tó o ní kí ló gé tó o fẹ́. وما فخروا tó o fi yàtọ̀. وما فخروا òbí ọ̀rẹ́rẹ́ ni. وما فخروا nítorí ọjọ́ ìjọba. وما فخروا nítorí ọjọ́ pírẹsidẹ̀ntì. وما فخروا nítorí kó ọjọ́ gómìnà. وما فخروا komisanna ni ọ. وما فخروا sínétọ̀ ni ọ. وما فخروا wàláyé ọ̀dà máa kà. وما فخروا ترابي على ترابي وما فخروا ترابي على ترابي. ọba wa di dọ́kẹjọ tó kú bẹ́ńsàrè wọ́n ní àṣàdúrà fún ààyè tó wà yẹn ó ti di nǹkan mi. ارهبوا أمواتكم. wọ́n bá ti wá di ogójì ọjọ́ bá a bá lọ yẹnu sàré wò gbogbo iṣan tó so ara papọ̀ yọ já eegun ọwọ́ yọ lọ lọ́tọ̀ sórí bí ọrùn bá kò ní sẹ́sẹ̀ bí ẹsẹ̀ wà pa àwọn kòkòrò dúdú wọ́n máa gbé lọ òkè wọ́n máa gbé lọ lẹ̀. وما فخروا ترابي على ترابي وما فخروا ترابي على ترابي. tí ọba ti wá ogójì ọjọ́ yìí wọ́n ní àtúnṣàdúrà ojú bẹ́ẹ̀ lọ. àníbi wá ní ilé àmúwá takún lílo ìwọ̀sọ́dà pọ̀. ẹ̀kẹ́ àwọn òkú yín pẹ̀lú àdúrà àti sàrà. sàrà àtẹ́sí máa ti olórí ta. sàrà àtà afẹ́kẹ́yìn ọmọ lóòkú ọmọ àti ẹni bẹ́ẹ̀ ríbi kan òòró mi ń bẹ̀. ẹ lọ gbẹ́bọ̀ ò fún wọn ń bẹ̀. kànga kan kò sómi ń bẹ̀. ẹ lọ gbẹ́ kọ́kan omi. ẹgbẹ́ kọ́kan omi kí wọ́n máa mú bí a bá ti ń mú mi bẹ̀. ládẹ́ òní dúró fún bàbá. àǹfààní tẹ́ ẹ lè ṣe bàbá mi. gbogbo tẹ́ ẹ bá fẹ́ ná lówó lẹ́nìí tẹ́ ẹ yọra tẹ́ ẹ fi ná. wàláhì àbá hamansura. ẹ ṣe fúnra yín. ẹ ṣe fún bàbá o. ẹ̀yin fúnra yín lẹ ṣe òjẹkújẹ tẹ́ ẹ jẹ kí ilẹ̀ ń san o.
فيا هذا سترحل عن قريب kò jìnnà mọ́ ẹgbẹ́ ọmọdé orí rẹ̀. فيا هذا ẹgbẹ́ ọmọdé orí rẹ̀. فيا هذا ànábì ló pòlú èèyàn. òpòlú èèyàn ń sọjọ́ bí. ó apàwọ̀ èèyàn jọ. èèmọ̀ ń sọjọ́ bí ni. ànábì ni ẹ béèrè lọ́wọ́ rẹ̀. ó ti pé 59 báyìí. gbogbo ọjọ́ bí tí ń ṣe yìí ebe ètò ọtọ́ ti lò ní ń sọ̀rọ̀ ń parí. ànábì ni ẹbí léèrè tí ọ̀bá lè rẹ́ sì fún ipa pé mélòó ló kù tó lò. ó ti pé 59 mélòó ló kù. فيا هذا سترحل عن قريب ọba wa tiẹ̀ wá mọ iye ọjọ́ tó kù tó lò láyé toró lè wà ní ẹgbẹ́ ìmùlẹ̀ kan ọba mọ iye ọjọ́ tó ọmọ pé wọ́n lù ọ̀pá nìyẹn wọ́n lù ọ̀kẹ́ ṣe kó ọ̀fẹ́ kúkú tọ́lọ́ báwọn tí wọ́n pa ọ́ pa ọ́. wọ́n yọ ọlọ́run. فيا هذا سترحل عن قريب إلى قوم كلامهم السكوت إلى قوم كلامهم السكوت gbogbo wa la padà lọ bí dákẹ́ fẹ́. ariwo yìí ọ̀dọ́dọ̀ bàbá táwọn èjì mọ́ ọ̀dọ́dọ̀ wọn. إلى قوم kò jẹ́ ẹ̀sìn dọ́kàn wọn pẹ̀lú tiwa mọ́. wàlá kò sí dọ́kàn wọn pẹ̀lú tiwa ebi wọn náà sùn. ebo sùn gbogbo tí a ń dáwọ̀ mi ò sùn sí ní à ń ṣe lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sọ̀rọ̀ mọ́ ni. أين منك الروح في جوهر الورى Masha Allah. أين منك الروح àbí ẹ̀mí tá a lọ bọ́ mo la mọ̀ tó ti bọ́ lára sọ̀bí ọba wà ẹni mi kan rò. أين منك الروح في جوهرها هل تراها أم ترى كيف تجول àmọ́ bí ẹ̀mí wà lábàjá kú okú náà ni àwọn òyìnbó gan tí a máa ń gbìyànjú wọn ò mọ bí ọ wà ní a bá mọ bí ọ wà ní ayé rẹ̀ lẹ́yìn ká máa dá tọ́jú. أين منك الروح في جوهرها هل تراها أم ترى كيف تجول bọ́ ọ bá sùn àyìnà mi ń kàrà àkùn. أين منك الأكل kó làákà ẹ̀rí orí rẹ̀ tó pé bọ́ ọ bá sùn kọ́. أين منك الأكل níbo ni làákà ẹ̀rẹ́ wà nígbà tó sùn. والفم إذا ìyá nǹkan màá rẹ̀ ń wo lọ́wọ́ nígbà tó sùn. غلب النوم فكلي جول غلب النوم فكلي جول bí ọba yí ọgbà tó sùn bí làákà ẹ̀rẹ́ bọ́ ọba jí tí làákà ẹ̀rẹ́ òun tí ì jí ń kọ́. àìbí làákà ẹ̀rẹ́ bá jí tí wọ́n gan fúnra rẹ̀ ò tí ì jí ń kọ́. àwọn gbogbo eléyìí náà ni ó fi wò ó. فيا ذا èyí tá a wá jókòó lẹ́mìí fún bàbá àbí ọlọ́run mọ́sàbá kẹ́ bàbá wa tàbí آمين báwa gẹ̀ wọ́n o ẹrú tá a múlò kẹ́ni o ṣe wọ́n o wọ́n ṣe wọ́n lẹ́rú tá a múlò jẹ́ yíyá o gbogbo pàlàpàlà tẹ́ ẹ bá ṣe lẹ́yìn wọn ọlọ́run má fi bí bàbá léèrè ẹ sàmì ẹ̀ dáadáa ẹ sàmì ẹ̀ dáadáa o tún mọ̀ pé ẹ ṣe pàlàpàlà tẹ́ǹtì pọ̀ kọjá bẹ́ẹ̀. ẹ ṣe pàlàpàlà ẹ̀yin tẹ́ ẹ yọra yìí ẹ ṣe pàlàpàlà bẹ́ẹ̀ bá lọ tẹ́nìtì ẹ̀ lè máa jó ọ yẹ kí làá tẹ ìyẹn sọ fún yín pé kí là ń jó sí o. يا ذا سترى قريب Masha Allah. إلى قوم كلامهم سكوت قوم كلامهم سكوت Gbogbo wa la ń lọ sáàyè kan tí ọ̀dà kẹfẹ́.
irọ́ ń bẹ lẹ́nu àwọn èèyàn wọn ní bàbá lọ bẹ̀rẹ̀ gíráǹdì àwọn wà ń bẹ lóru àwọn wà ń gbọ́ táwọn èèyàn ń sọ̀rọ̀ wọlé àwọn èèyàn wé ní sọ. àwọn tó ń kọ̀. orí ẹ̀ dàrú ni. ìlàkọ́ mi kàlámù mùsùlùkùtù. àfààní ẹgbẹ́ yìí náà mú rẹ̀ lọ bí tí wọ́n gbé ní gbọ́ kankan mọ́tẹ́ ní sọ̀rọ̀ bá. ìlàkọ́ mi kàlámù mùsùlùkùtù. Masha Allah mọ́. wàyáta sátàrọ̀ àlọ́ àkọ́rẹ́ bí. àìpẹ́ ni o. sátàrọ̀ àlọ́ àkọ́rẹ́ bí. ayé ọjọ́ tó lò láyé nísìn wọ́n á wò pé bí bọ́yá mo tún lè lò tó yẹ báyìí ó lè tó bẹ́ẹ̀ ó dẹ̀ lè má tó bẹ́ẹ̀ ṣùgbọ́n kà á wò. فياتا سترحل عن قريب òjìnà máa ń àbí. سترحل عن قريب wo gíláàsì tọwọ́ wo pẹ́rẹ́ etí rẹ tó rí tirun funfun yọ ń bẹ̀ bọ́ ọ bá pe etí jẹ́ lè dàgbà débi èyí irun funfun àti ajẹ́ sáré kọ́ ọ fa bọ́ ọ bá fa tutílẹ̀ bá má lọ́la tó tó wẹ̀ tán tó lọ rè é wo bẹ̀ mẹ́ta ni ó wù mẹ́ padà. فياتا سترحل عن قريب ìwọ lọ ká o ọba tó dé ọ ká o. سترحل عن قريب Masha Allah. إلى قوم كلامهم سكوت إلى قوم كلامهم سكوت. eléyìí ẹjẹ kó yé gbogbo wa àbí ọlọ́run bàbá wa tọ́bọ̀ sáré kìíyàmà ọlọ́run mẹ́sà bá wa kẹ́ wọn آمين ọlọ́run kọ́ gẹ̀ wọn آمين. ẹ̀yin ọmọ lóòkú ẹ̀yin gbogbo wa sí dáǹdé yìí à ń ṣe fún ara wa ni ọ̀kan bàbá o ntọ́lọ̀ ni a ṣe fún bàbá bí mo ṣe délẹ̀ kan mo yá ní ẹ̀dìdé ẹ̀yà ẹja ṣàdúrà fún bàbá gbogbo èyí tá à ń bára wa sọ yìí ọ̀rọ̀ tèmi àti ti ẹni o. Allah kì í ṣe ti bàbá mọ́. ọ̀rọ̀ kò yé ṣe ti bàbá mọ́ o bàbá ti parí iṣẹ́ tiẹ̀ o. ọ̀rọ̀ lẹ́pà nípa yẹ mo dí. wá ìdáhùn bá dá wá ìdè. àfáà ni mo rí àwọn èèyàn tí a ń kọjá lọ sáà kì í hàmà. wá ìdáhùn bá dá wá ìdè. wọ́n ń lọ ní ṣíṣẹ̀ ń tẹ̀lé. báyà lè ta ní. àfáà wà ní alẹ́ ìtẹ́ni. báyà lè ta ní. ìtẹ́ni. fàyà lè ta ní. àdìrí mẹ́ta àdàmàdì. Masha Allah. fàyà lè ta ní. àdìrí mẹ́ta àdàmàdì. àfáà ni mo wá bíra mi léèrè gbà wọ́n tèmi bàbá tàwọn ìdí lọ́nà yìí gbà wọ́n wà ní tèmi. fàyà lè ta kọ́. Ya laitaka faya laitaki. béèrè lọ́wọ́ ẹni tí ń gbẹlẹ́gbẹ́ rẹ pé kí ọ̀hún bá a ká. wí bẹ́ẹ̀ sọ fẹ́ tí gbẹlẹ́gbẹ́ rẹ tẹ́ ẹjọ́ yóò kó kí ọ̀hún bá a ká. Yóò bá ká. kí ọ̀hún bá a ká. Yóò fi rọ́lọ́ sí. Faya laitani adiri mata anamadi. Faya laitani adiri mata anamadi. ọlọ́run wọ́n wọlé ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. ọlọ́run forí jì bàbá wa Tawhid Àmín. Idris Olúwa olúwakẹ́ni kẹ́mi. ẹ̀yin ọmọ náà kú ẹ̀dín náà ló Gbogbo wa tá a jọ mọ bàbá. gbọ́ àwa tá a jọ máa bàbá. inú mi dùn pé bàbá wa Idris wọ́n ṣe ayé lọ́nà rọ̀ Wàláì. wàláì wọn láyé sí. Wàláì. sáà ní ẹbí owó àwọn èyí. Àbàbá sábẹ́ àmọ́ púpọ̀. ẹ gbọ́ o bàbá gbìyànjú o wọ́n tún láwọn akọ òsì nílé. Allahu Akbar. bàbá láyé ṣe Alhamdulillah. kí á máa wọn lókùn kọ́lọ̀ ní ọ̀dà. Àmín. àbọ̀tí á lọ fọ́lọ́hún
ọlọ́run yóò dáa. ẹ̀yin ọmọ náà kú aleikum bitaqwallah. aleikum bitaqwallah. bí a bàbá ń bẹ láyé bí ẹ bá ń bára yín jẹ́ ẹ lọ́ọ́ fẹ́ jọ́sùn bàbá àbí ẹ̀kọ́ lágbájá sẹ́ bàbá kúrò mi ni ó rí mi sí bàbá wọ́n ti gbà kúrò ó ti rí bọ̀dá rẹ̀ bí rédíò fẹ́rántì rẹ̀ bí bàbá wa sí láyé mọ́ bẹ́ẹ̀ ṣe wá lu ayé yìí ló kù ẹ ṣọ́ra ẹ̀yin bàbá ò gbọ́dọ̀ dàrú ẹ gbọ́dọ̀ jà lẹ́yìn ikú bàbá ẹni ọba kò fẹ́ jẹ bírú lẹ́yìn ikú bàbá tí ọ̀dà ni ó gbanú àlámọ̀rí ẹ̀. wọ́n ta àwọn náà wọ́n lè bí ìwà tẹ̀kíwá. ẹran ra yín lọ́wọ́ àlìjáàmù ni bàbá lọ yẹn ó sojú yín. ẹran ra yín lọ́wọ́ ẹran ra yín lọ́wọ́ alàtẹ̀kùn. alàlẹ́ bí ìwà tẹ̀kíwá. tí ìgbàanú yẹn fagókè ẹni tí ò tí ì rí sẹ́nu yẹn lànà fún kó ní orí ṣe. wàlá ta wàlú lè fi mi wọ́n lè wòdì wáyé. ẹ má dara yín sí méjì àbí mẹ́ta dáyà àwọn kan máa lọ ṣe mítìrì ìjímọ̀ kan gbogbo ẹni ọba ṣàbòsí síra wọn yóò jẹ páànù ọ̀yà àdéhùn ọlọ́run ni. bàbá tó bí yín ẹ máa wọ́n ṣe bí ẹ wáyé náà ni ẹ wáyé ni àbí wọ́n sọ fún yín jọ wọ́n sọ ẹnì kọ̀ọ̀kan yín wọ́n sọ fún yín náà wọn ọba ti sọ fún yín ẹ dákun kí wọ́n ní dáńgájíá tẹ̀lé ní ẹ ní dáńgájíá kankan ju pé kẹ́ ẹ rárá yín lọ́wọ́ àwọn ẹnu ẹni bẹ́ẹ̀ wọ́n. wọ́n ta àwọn náà wọ́n lè bí ìwà tẹ̀kíwá. ولا تعاونوا على الإثم والعدوان. ẹ má dà ní ara yín rú òní bọ́ ọmọ bá pọ̀ báyìí ẹ̀rí ànábì ádámà òun tó jẹ́ bàbá ńlá wa náà ló bímọ tó pọ̀ àwa wù nìkan ló sì fẹ́. ẹyọ kan tó wá bí mẹ́yìn ó náà ní sí tù ó nìkan ní ó nìkan lójúlówó ọmọ gbogbo ọba yìí tí a bá ń ṣe wírígáǹsì nìkan tí a ń dà lúrú nìkan ara àwọn ọmọ ádámà jọ. wọ́n ta àwọn náà alàlìbírì wọ́n tẹ̀kíwá. ẹ má jẹ́ kẹ́yìn bàbá ó bàjẹ́. wọ́n lọ. على الإثم والعدوان. واتقوا الله. àwọn àyà tí a bí wa ni wọ́n máa dọ̀tá lẹ̀ ẹ má tẹ̀ lọ́rọ̀ obìnrin àwọn àyà tí a bí wa àwọn gan lọ̀tá ọlọ́run ọ̀tá ọlọ́run ìyá rẹ̀ ọ̀tá ọlọ́run. torí ní ọ sọ pé ọmọ ìyá lé mi ọmọ ọgbọ́n báwọn ṣe ó dà bọ́ bá pè ọgbọ́dọ̀ dáhùn ọmọ ìyàwó mi bọ́ bá pè ọgbọ́dọ̀ dáhùn bọ́ bá lọ́jọ́ àkíyàmà àwọn obìnrin tí a ń ṣe bẹ́ẹ̀ láyé wọn ò ní sínú ọmọ àlùjánnà. tọ́lá àwọn ni ẹ dá wàhálà rẹ̀ láyé àwọn ẹnu ẹlẹ́ni bí rè wà tàkùn ẹ gbọ́dọ̀ báyà ọlọ́run láàrin ara yín ẹ báyà ọlọ́run àwọn olóṣọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. ولا تعاونوا على الإثم والعدوان. ọ̀ràn àbúrò rẹ lọ́wọ́ kódà bọ́ bá jẹ́ gbàgbé ò tí ì ní nǹkan lọ́wọ́ ẹ̀ ṣàánú ẹ̀. وتعاونوا. torí gbogbo tẹ́ ẹ ní tẹ́ ẹ lè fi ràn yàn lọ́wọ́ yìí ó ta ẹ̀yìn náà ó ta. وتعاونوا. kò sì sí ta kílókíló bí adébílẹ̀ mi lọ́rọ̀ bàbá ṣe yíya fi débí o
wàláyé ẹgbẹ̀rún ìmáàmù tẹ́nìkan kò ní ṣàdúrà lẹ́yìn rẹ̀. ó ti bọ́jú jẹ́ gbẹ̀ǹgẹ́. oró ti ba owó kan jẹ́. iná tá a fọ́ ọwọ́ lálùkì àmà special ni iná táwọn àfọ́ ọwọ́ special ni special náà nítorí èéta nígbà yàfa lọ́wọ́ èéta ó ló ti dàbá. wọ́tà wẹ̀nù. alalbiri wàtàkìwá. àìjíjà yẹ ni lọ́dọ̀ bàbá ẹni ọmọ tó bá fẹ́ ṣoríire. ìjà yẹ lọ́dọ̀ bàbá rẹ̀ dáàdi ẹ̀yin náà ẹ̀ẹ́dẹ́ẹ́dẹ́ àṣejù yẹn pọ̀ no in fact mo study ni pé dáàdi ẹ wíkẹ́ẹ̀dì díẹ̀ bàbá wa béèrè lọ́wọ́ rẹ̀ ó tuntun wípé mo wíkẹ́ẹ̀dì sórí ìtọ́ yẹn tó bá gbé mi wà láyé ayé rẹ̀ àtàlìkí àmàlẹ́ ọ̀dà mọ́. ọ̀pọ̀lọpọ̀ lánàá láwọn àánú wàhálà ọmọ ní wàhálà rẹ èyí ti lè wà nù wàhálà tí ò ní máa tó kọ́ sí ẹ ìyá rẹ ló kọ́ ní burú bá ọ àwọn náà ní ẹsìn mẹni wọn bí a fún àwọn ní àmà ọmọ yẹkìnì tí wọn gbé wọn láti fù tó bá bẹ bí àrùjá mọ ọlọmọgbọ ọmọ fọlọmọ. ẹ dákun ẹ wá tẹ́wọ́ kí gbogbo jọmọ ṣàdúrà fún yín ẹ̀yin bàbá ọlọ́kùnrin dúró burú fún yín o ẹ̀yin bàbá ẹ̀ níra burú o ẹ̀yin náà dàgbà o ẹ̀ ráyè ṣe o kọ́lá nẹ́bí wa Muhammad kúrò ní tọ́sẹ́nì kọ̀ọ̀kan yín ẹnì kan ò sì ní í ṣerú ẹnì kejì gbogbo yín lẹ́ jẹ́ èèyàn gbogbo yín lẹ́ lọ́dọ̀ títóbi ànẹ́bí wa Muhammad ìfàyàbalẹ̀ tí bàbá ní tó fi lè ṣòwò orú ẹ̀yin ọmọdé ẹ̀kọ́ tó báyìí abẹ̀wọ̀ ọlọ́run fẹ́yìn náà ní fàyàbalẹ̀.